lórí bí wọ́n ṣe sin Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. yòó lèmi wá fẹ́ sọ fún ẹ wípé àwọn òyìnbó pátá àwọn òyìnbó dé wọ́n mú àṣà tiwa wọ́n pè ní ipò barbaric but àṣà tí wọ́n ní ó wà for development but náà àṣà tiwọn náà ni wọ́n ti fi ṣe òkúta ní England òkúta kan wà tí wọ́n jókòó lé tí wọ́n gbọ́dọ̀ jókòó lé òkúta yẹn ti lò many hundred years òkúta yẹn fi jọba wọ́n ṣe ń ṣerú kan báwọn. Kíní sáà máa gbé dání bí igbá bí nǹkan kan wọ́n respect Nàìjíríà gbà wọ́n yàn ọba tí ó wà ń bẹ̀ sí ọmọ Nàìjíríà kan ló gbé gbà wọn gbadá ìwé àìṣíwò bí báwa náà nígbà festival kan wà nílùú èbó tí wọ́n pè ní ant festival ant festival wọ́n máa ṣe àwọn àjẹ́ wọ́n ń ṣe witches day tí wọ́n gbé gbálẹ̀ káàkiri London ìgbálẹ̀ tí wọ́n ṣe fìlà gọ̀ọ̀bì tí wọ́n mú gbálẹ̀ dání wọ́n á gbé ẹyin bí báyìí gbogbo nǹkan ìṣe ó barbaric wọ́n gba sátidé wọ́n gbé sunday lé àlọ́. ṣùgbọ́n òyìnbó ti lọ náà ọjọ́ pẹ́ báyìí àwọn bá wà ó ṣe lórí bẹ́ẹ̀. ẹkùn àmọ̀jù níbẹ̀ ẹkùn sàárẹ̀ jẹ́ ó ní mo rẹ́kùn tí ń tọ́nà jẹ́ ilá lóko ẹ̀sìn pàpẹ́ ẹkùn ìjẹ̀lá. ó yẹ ká ti develop our kind of democracy irú ètò ń ṣẹlẹ̀ nìbàdàn ní gbogbo Nàìjíríà nídìí kò ní sóògùn kò ní sọ̀tẹ̀ lórí èmi ní jẹ́ president èmi ní jẹ́ kíní èmi ní jàwó ní ìsìn bí kọ́lọ́n fọ̀run kò fún ẹ̀mí gúngùn kò fi jíǹkì Ládọjà àti mẹ́ndé òjò Olúbàdàn Àjíbọ́lá ni. Lẹ́yìn Àjíbọ́lá àtúntì máa ẹjọ́ jẹ́ lẹ́yìn ọba Àjíbọ́lá. ṣùgbọ́n ìlànà ìsìnkú àwọn ọba ìwà ń kọ́. tó wá rí ọ̀rọ̀ ìlànà ìsìn kankan ọ̀rọ̀ ìlànà ìsìn yẹn ní tèmi o ìlànà ẹ̀sìn pé mùsùlùmí ni ó máa fi yàn joyè àbí kírísítẹ́nì ni ó máa fi yàn joyè ìgbà yí ni ayé yí lọ bí ògo ni a wí. The world revolves on a pivot. ṣùgbọ́n nígbà wọn bá fẹ́ jọba yìí. ẹ gbọ́ báyé bá ń yí lọ bí ògo ìgbà lọ there is nothing static. kò sí tó jẹ́ ọ̀pọ̀ràn gidi tó dúró bí òpó náà nínú ayé yìí tọ́lọ̀ ń dálẹ̀. ibẹ̀ náà lè Ọlọ́run ti sọ pé the old order changes yielding place to new and God fulfills in place in many places so many customs corrupt the world. nǹkan tó dé ló dé àwọn olóyìnbó amúnisìn wọ́n ti lọ ṣùgbọ́n já ti kó ní ọwọ́ amúnisìn já ti kó bẹ́ẹ̀ àwọn olóṣèlú wa náà amúnisìn ni á wọ́n sì wá jẹ́ ká evolve our own type of democracy local democracy. sáwọn olóṣèlú ló tún lọ́wọ́ sí àwọn olóṣèlú ọba báyìí. àwọn olóṣèlú ni o torí tẹ́lẹ̀ rí tí olóṣèlú kan tó wá fi ṣe yẹ̀yẹ́ Bọ̀dé Thomas ó yẹ máa kú kọ́ńtò máa kú kọ́ lọ. Sálàfin. bẹ́ẹ̀ni now ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí ìwọ dàbí àtijọ́ tó jẹ́ ẹ̀sìn kan lé àwọn òyìnbó bá
àti lẹ́sìn tiwa kan tó ń gbà wọ́n dé ẹ̀sìn tí wọ́n á bá wọn àwa wá fẹ́ ìdòǹdè mìíràn lórí pé nìkan náà la máa ṣe àwọn ẹ̀sìn tiwọn bẹ́ẹ̀ kọ́ èmi ò gbà ó torí pé ọdún tí mo ti lò láyé nísìn ó dàbí pé ọ̀pọ̀ díẹ̀ mo ti ń lọ 91. ṣé pé tọ́ba bá wàjà tí wọ́n lọ ń sin ní ẹ̀sìn kìrìtẹ́nì àbí ti mùsùlùmí ẹ̀yin ò gbà. tọ́ba bá wàjà ẹ̀sìn wo ní í ṣe ń gbà tó joyè. bí ó ṣe mùsùlùmí yóò ṣe kìrìtẹ́nì. yóò bá ṣe ẹ̀sìn mùsùlùmí tó jẹ́ kìrìtẹ́nì ni ẹ̀sìn tí ó ṣe náà ń gbọ́ ọba wàjà. ṣùgbọ́n ìgbà tí wọ́n joyè. ẹ̀sìn ayé àtijọ́ ni náà mo ti bí ọ mo nígbà tó fẹ́ joyè ṣé wọ́n lọ ṣọ́ọ̀ṣì àbí wọ́n lọ ṣé wọ́n lọ mọ́sálásí àbí wọ́n lọ. wọ́n lè lọ ṣùgbọ́n àwọn olóògùn wọn jẹ́. èmi níwèé bí gbogbo àwọn ọba díẹ̀ ń ṣe mo dáyé mo ní lọ́wọ́ Olúbàdàn wo ọ̀rà nígbà Olúbàdàn ọba Akínyẹlé kú àwọn ní a sin ìbéèrè ní jáde kan bí ó kọ ọ̀gá broadcasting house kan ní jẹ́bẹ̀ ṣé nígbà tí ọba Akínbíyì kú mọ́sálásí wo wọ́n gbé lọ ṣùgbọ́n tá a máa ṣe ń bàdàn tí máa tẹ̀yàn lọ́rùn làwọn ìlú mi ò lè kọ́pí nígbà ọba Akínbíyì bá tó kú tó ló wájà mú mi wọ́n á sọ pé nítorí pé ó jẹ́ kírísítẹ́nì àwọn mùsùlùmí wọ́n ṣe wáàsí àwọn kírísítẹ́nì wọ́n ṣe sámọ̀n bẹ́ẹ̀ lọ́ba Akínyẹlé. àwọn oníṣẹ̀ṣe. èmi ni mo wá gbọ́ lónìí lágbára Ọlọ́run Olódùmarè èmi mo dá for Christian àti for Muslim lẹ lórí tẹlifíṣàn. èmi ò sì tún ní ìpàdé kan tá a ṣe láìpẹ́ yìí tí mo ní kọ́ ọmọ mi kó pè ọmọ mi Victor Taiwo ó pè pàdé yẹn harmony between the religious system in Ọ̀yọ́ state. bá a ṣe pè nù àwa pé mo lè wá wèé ìfilẹ̀ ọlọ a ti ṣe gbogbo àwọn tó gíríkì ní tó gíríkì nù ẹ̀sìn àti bàláyé àti gbogbo ìlà pè síbẹ̀. mo sọ fún ọ lẹ́ẹ̀kan wípé àmọ̀jù ní pẹ̀kú sàrẹ́ jẹ́ ẹlẹ́ẹ̀ lọ sí Jerusalem bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ dórí òkè tálájà pa ò léegun tí mo ti gùn ẹ bá débẹ̀ lórí òkè òun ògiri tó là wọ́n ó la ẹ̀sìn mẹ́ta pọ̀ Christianity, Islam and Judaism. ibẹ̀ lèmi kékeré yìí tí mo máa ń sàsọtẹ́lẹ̀ mo sọ pé Àkàlà yóò di gómìnà lójú gbogbo èèyàn ó sì di gómìnà. wàhálà tí ẹ̀sìn dálẹ̀ ní Nàìjíríà apá ẹlẹ́sìn ò lè ka. ẹ wo oníwo òfìwò kò ní gbà káwọn eléégún ọkọjá abẹ́ẹ̀kọ́ báwo ni òṣìṣẹ́ kò gbọ́dọ̀ máa gbà ìbọn ní ṣókí torí àsìkò. ní ṣókí ẹ̀sìn tí ọba ń bá kọ́ lẹ̀ kó tó gbéṣẹ̀ pé báwo ni ẹ̀sìn mi ò ọ̀tàn. ìbá àmọ́ ṣalábàláyé. ìbá àmọ́ ṣe lórí ní ìsìnwó Ṣàngó Ògbómọ̀ṣọ́ mo mọ̀ gbọ́ jẹ mo mọ̀ bó ṣe jẹ ẹ lè wá ní káwọn ẹlẹ́sìn alábàláyé ká máa ṣe yéé pàmì òkú ẹ̀ yóò jíǹde yóò fọ gbogbo wọn létí. ṣùgbọ́n ìgbà wọn bá fẹ́ jẹ wọ́n lọ pẹ̀bí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti tẹ̀lé ìlànà àbáláyé. wọ́n ìpẹ́bí tó ní àlọ́ ṣé wọ́n bá wọn dé kan àwọn tí ò ṣe Muslim àwọn tí ò ṣe ẹlẹ́sìn àbáláyé ṣé wọ́n bá wọn dé pẹ̀bí ṣé wọ́n bá wọn dé akẹ́ ọba Emmanuel Ọ̀pẹ́rìndé nígbà wọn ní ọwọ́ àlọ́ oníkan oníye wọn bá gba owó ẹ̀rì òun ò lọ.
gba bàbá mi ọjọ́yè oyè àṣìpa Olúbàdàn fi Ìbàdàn la wọn ni ó lọ ibì kan ó ní tí ọba gbẹ ẹgbà ẹ lọ máa ṣe mẹ ní àgbàlá kò bí owó tá a ti jẹ tá a ti ṣẹwà.